alligator àlégbà ṣẹ̀rù bà wọ́n ìbẹ̀rù bòdò sinimá ilé lálejò gbogbo lọ́jọ́jọ́ alligator làkọ́lé rẹ̀ àlégbà ṣoṣooṣo fìlú balẹ̀ action pack movie lélẹ́yìí o. ikú balẹ̀ o torí àkàrà balẹ̀ o jẹ́ dọ̀ àti òru balẹ̀ o kò fún akọni jẹ́ ọmọdé débi ẹrù bá sinimá ti tún alligator wọn kẹyà máa gbọ́ wọn fínà yòókù yìí ká akẹrẹ wa dùn wọn fẹ́ fínà lé jáde tipátipá jọ̀nàjọ̀nà ikú bá mẹ́rin ọmọ òfurá wọn lẹ́ni tó bá palọ́wọ́ ẹ̀ ló yá alligator àlégbà tó lé wọn kábàkábà action pack movie lélẹ́yìí o suspense inú ẹ̀ lẹ́jù alligator la kọ́lé ẹ̀ ikú ọdún ayọ̀ ló produce ẹ̀ bẹ́ẹ̀ni abọ́nisadi àti top most ló direct ẹ̀ honest ló package ẹ̀. I want him here either dead or alive. Mo sọ fún ẹ wípé ọgbọ́n ju agbára lọ. This is just the beginning. Tàbí Tóyọ̀sí Adésọ̀yà, Bọ́bọ́ bíi Fọdún Ayọ̀, Ọba Sunday, Ọmọtọ́lá Ògúnmọ́lá, Olúlaṣẹ́gun, Tàfíìk Adébáyọ̀ Àpáta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí, alligator, àlégbà, subtitled in English, ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o. Tó bá jáde ẹ̀ máa gbà.